Ẹ káàsán gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire, ẹ káàsán gbogbo ọmọ Oòduà, ẹ káàsán ní gbogbo ibikíbi tí gbogbo ọmọ Yorùbá wà tẹ́ bá ti ń gbọ́ mi, lọ́kùnrin lóbìnrin. Fídíò yìí Yorùbá lónìí, so don't expect anything in English. Ẹ má fọkàn sí. Ṣé rí ọ̀rọ̀ lórí bàbá wa Sunday Igboho àti Gani Adams, òun ni mo fẹ́ sáré ṣẹnu gbóngẹ́ sí. Bàbá wa Gani Adams, Yorùbá ní òòṣà bó bá lè gbè mí kó ṣe mí bó ṣe bá mi. Kí ló dé tẹ́ ń purọ́ fún wa? Kí ló dé tẹ́ ń tàn wá? Kí ló dé tí ẹ̀ ń tan ọmọ Yorùbá jẹ? Kí ló dé tẹ́ ń tan ọmọ Káàárọ̀ Oòjíire pé àwọn ọmọ Yorùbá o, àwọn ni mo joyè lé lórí o, àwọn ni mo jọba lé lórí o, nítorí ìdí èyí àwọn ni mò ń bá lọ, tí wọ́n ni mò ń ṣe. Níbo lẹ ti ń ṣe tiwa? Lápá abo, apá ọ̀tún ni àbápọ̀ sí ilé ìyá ni àbílẹ̀ bàbá. Ìkà ni yín o, ìkà ni yín o. Wọ́n dẹ̀ fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá pátá. Wípé torí tógun bá máa dé la ṣe ń lọ lórí ogun dé àárín yín. Ìpàdé kílẹ̀ ń ṣe kiri tẹ́ ń ṣe WhatsApp narrator, Facebook narrator, Twitter narrator. Kílẹ̀ narrate. Ẹ má gbàgbé bẹ́yìn àti bàbá Fáṣẹ̀hùn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìjà níjọ́sí nìyẹn, bàbá yẹn dẹ́gbẹ́ OPC yẹn sílẹ̀ lórí pé afẹ́jọ lórí lẹ́bẹ̀rẹ̀ ogun pẹ̀lú bàbá yẹn sí alákọ̀wé ní bàbá oníbàbá, ó dẹ̀ yọra ṣe kíni, ó dẹ̀ ya mẹ́lò. Ẹ mú àwọn fashion tí yín bàbá yẹn náà dúró láàyè títí ẹ̀. Ikú ló máa gbẹ̀yìn gbogbo ìrìn àjò yìí o. Gbogbo ìrìn àjò mi lọ̀gá èmi lọ lórí èmi ni mo. Ẹni kọ́ ọmọ ogun 1000 lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, 1000 lẹ́gbẹ̀ẹ́ òsì, 1000 níwájú, 1000 lẹ́yìn. Kọ́ wá fi ààrẹ sáàárín. Ẹ ní ìdí bulletproof. Ẹ ní ìdí bulletproof mọ́, ẹ ti fa àwọn èèyàn, ẹ ti fi cover ìbọn tó bá máa bà yín. Èèyàn méjì péré ni wọ́n gbà lọ́wọ́ yín tó ti tì mọ́ police station láti yanjọ́ yìí. Ẹ rí wọn gbálẹ̀, ẹ wá bọ́ kí lẹ̀ ń tọ́jà fún? Ṣé Sunday sọ pé òun fẹ́ jo lórí ni? Wọ́n ti fi yín jọba èwo làbúrò nàgà. Ṣé fẹ́ lọ rọ́ Ọlọ́run ni? Ẹ fẹ́ lọ gba tébù Ọlọ́run ni? Àbẹ́ fẹ́ lọ gbàgà Ọlọ́run? Ṣé Sunday Igboho sọ pé òun fẹ́ jo lórí OPC ni? Àbó sọ pé òun fẹ́ jo lórí Yorùbá Nation? Bàbá wa Akíntóyè wọn àbẹ̀, bàbá oníbàbá rọra ń tẹ̀lé, à ń ṣe nǹkan yìí ní rọrùn. Kí ló dé tẹ lọ? Èmi mo sọ fẹ́ nìkan. Nígbà tẹ́ ń ṣe tí Yorùbá lẹ́yìn ṣe, èmi àti àwọn èèyàn jọ jókòó báyìí, mo ní máa yìí, mo nínú ẹ̀ ò dá, inú yín ò dẹ̀ dá, inú yín ò dá, ẹ̀yin fúnra ara yín mọ̀ wípé inú yín ò dá. Tẹ́ bá jọ̀gá tán kí lẹ fẹ́ gbà sí? Kọ́ máa mówó màálù wá, kẹ́ máa tàṣẹ, kẹ́ máa bọrí fún wọn, kẹ́ máa bọrùn fún wọn. Ṣé yẹn là ń sọ ni? Àní gbogbo èèyàn náà ti kó nínú igbó. Ẹ jáde lọ kọ́kọ́ máa wò yín báyìí pé Gani ló ń lọ yẹn, bàbá Gani Adams ló ń lọ yẹn, kí gìnìjìnì bá gbogbo èèyàn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàkárá àwọn èèyàn níbi tẹ́ kó wọn sí ní uncompleted building tẹ́tí narrate àwa máa kọ́ gbá. Ṣé nǹkan tá à ń sọ sí ni? Àbí wọ́n ti jí gbogbo Yorùbá kó tán nínú igbó? Àbí pé Fúlàní ń pa wá? Àbí pé àrùn jẹjẹ? Àbí pé àwa ló kó ẹrú? Àwa tá wà nílùú òyìnbó gan àwa okay, we want to come back to our home. A fẹ́ padà sí Nàìjíríà, àbí a fẹ́ padà sí Yorùbá Nation. A fẹ́ gba ìjọba tiwa, a ní ìdí campaign. Èmi lọ̀gá ẹ̀yin lọ̀gá yẹn, a fẹ́ nǹkan kan nípa ìjà pé fẹ́ bá Ìgbòho jà. Ṣé Ìgbòho claim anything ni? Bọ̀bọ́ yẹn bọ́ sínú igbó, ẹni ẹlẹ́ni age group ní yín náà. Oníkálukú ló dẹ̀ mọ́ ibi tó lágbára sí, kìnbọ́ kíní kan ni mo bá fẹ́ fi yé yín o. Ọlọ́run la lágbára, òkè kan lè yàn gùn tí ó ń gùn mí. Ẹ pa gbogbo ọ̀rọ̀ ìjà yìí tì, kẹjẹ́ ká jọ fèsì ọ̀rọ̀ Nàìjíríà tó ń fìyà jẹ wá, ogun Yorùbá Nation tí à ń jà lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká jà débi èrè, ẹ jẹ́ ká jagun yìí débi èrè, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Bàbá wa Gani Adams, kí ló dé? Ẹ̀yin lẹ kọ́kọ́ tọ́jà yìí náà. Ibi tí erin méjì bá dẹ̀ ti jà, koríko bẹ̀ ló máa fara gbá. Gbogbo àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọlọ́mọ tó wà lẹ́yìn yín yẹn, so kí àtọ́ bá fẹ́ para wọn kọ́ para wọn, because some people will be on your side and another people will be on Igboho side. Ṣé fẹ́ káwọn èèyàn máa para wọn ni? Wọ́n lẹ́nu Yorùbá òkò, ẹnu yìí ni ọ̀rọ̀ yẹn dẹ̀ ti máa ń dùn jù. Èpè yìí ṣá ni Awólẹ̀ iṣẹ́ títí ẹ̀, Àfọ̀njá iṣẹ́ títí ẹ̀. Bàbá wa Gani Adams, wọ́n náà tún ti bẹ̀rẹ̀ èpè lórí stage. Ó ti ń náwó bá you call yourself a Christian. I believe you are a good Christian that know what the Bible says. Kí ni problem yín gan pẹ̀lú leadership title? Ẹ fẹ́ jọ lórí bí, ẹ fẹ́ jọ lórí bí. Bàbá wa Gani Adams, ẹ má dà wá rú o. Ẹ má jẹ́ káwọn olóṣèlú wọ àárín wa because olóṣèlú ni yín. But ẹ má jẹ́ káwọn olóṣèlú wọ àárín wa. And I won't blame you. You dance to Nigeria tone when Nigeria is Nigeria. Now with Nigeria is no more. They ṣe Nigeria, ọmọ Yorùbá ò ṣe Nigeria, Yorùbá ni wá. Tẹ́ bá fẹ́ bá wa ṣe, bá wa ṣe. Tẹ́ bá bá wa ṣe, ẹ wo title yín àti ìlẹ̀kẹ̀ yín, ẹ mú báyìí. Kẹ́ káwọn ẹbí yín lẹ́yìn, kẹ́ máa bá wọn ṣe. Yorùbá Nation now.
now ẹ lọ parí ìjà burúkú tó wà lẹ́ o. Sunday Igboho ò bá yín jà o. I'm not saying Sunday Igboho is a perfect man. Sunday Igboho náà ní tiẹ̀ tó mọ̀ pé ọ̀pọ̀ èrò wà lẹ́yìn ẹ̀ kò yẹ kó fún wọn lésì gbogbo èsì tó fún wọn ìwọ̀n ní ìdí ẹ̀. Wọn ò really ní ìdí ẹ̀. Bàbá wa Gani Adams ò ní ìdí èsì yẹn. Wọ́n máa ń snob burú wọn ni. Ṣé ló yẹ kó rọra dákẹ́ kó máa wò wọn. But you're not a kind of person like that. But ẹ má pa gbogbo àwọn ọmọ ọlọ́mọ tán wà lẹ́yìn yín o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá wa Gani Adams àjà sí title. This time around olórí Yorùbá àjà sí title. Yorùbá nation. Now Yorùbá nation. Now Yorùbá nation. Now Yorùbá la fẹ́ jà fún.